tìlù tíjọ́ náà ni alága ìjọba ìbílẹ̀ tìlú Ìpòbẹ́ fi dunnú lórí ìgbésẹ̀ àyájọ́ orin ẹ̀mí eléyìí tí evangelist Olarewadjou David ti gbogbo èèmọ̀ sí blessing ọpẹ́ tó fi ṣe ayẹyẹ àyájọ́ orin ẹ̀mí eléyìí tí ó pe àkọlé ẹ̀ ní iṣẹ́ rẹ̀ ti tóbi tó ti gbajúgbajà olórin ẹ̀mí náà fi láǹfààní láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lásìkò tí ohun gbogbo ń lọ nílé ìgbafẹ́ ìlú Ìpàṣà àti ìlú Ìpòbẹ́ láyé ọ̀hún ti búrẹ́kẹ́ pẹ̀lú ìlú mọ̀ká Bilẹ̀pọ́n láti ìlú Àjàṣẹ́ sí Kútọ̀nù olórin ẹ̀mí tó wà ńbẹ̀ kò lóǹkà iṣẹ́ rẹ̀ ti tóbi tó òun kọrin tó gbé ètò ìkàlẹ̀ bá iléeṣẹ́ OSOLO TV sọ̀rọ̀ ẹgbẹ́ láyé tó ṣe. ẹ wò ó gẹ́gẹ́ bí àkọlé kọ́nsáàtì iṣẹ́ rẹ̀ ti tóbi tó mo rí i pé lóòótọ́ iṣẹ́ Olúwa ó tóbi kò sí inú mi dùn torí Ọlọ́run gba gbogbo ògo Ọlọ́run gba gbogbo ògo yẹn ló sì ṣe pàtàkì tó jẹ mí lógún ẹ̀mí mímọ́ bá yí àwọn èèyàn pàdé wọ́n sì ní ayọ̀ tó pọ̀ nínú kọ́nsáàtì ó jẹ́ adùn inú fún mi fún àtìlẹ́yìn ọ̀run fún program. ọmọlẹ́gbẹ̀mọ aṣòfin olóyè kò sọ́ndà mukaram Ajíbádé pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ àtàwọn ìránṣẹ́ Ọlọ́run ọlọ́kọ̀ ọ̀jọ̀kan pẹ̀lú tí gold láti orílẹ̀-èdè Nàìjíríà àwọn èèyàn tó wà ń bẹ́ẹ̀ kò lóǹkà lọ́jọ́ ọjọ́ yìí Tọ́pẹ́ Òjó náà pẹ̀lú faraya níbi ayẹyẹ náà evangelist Olúwapọ̀ àtàwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló farahàn ní ọjọ́ yìí ìròyìn òtàmójúbà tó sì ti wà ní àkọsílẹ̀ wípé evangelist blessing Olarewadjou David olóhùn ó gbìyànjú láti túbọ̀ tẹ̀síwájú fi kan àwọn tó wà nípò aláìní láti túbọ̀ jẹ́ kí ètò ìkó wáyé lójú gbogbo àwọn èèyàn káàsùmùsùlá ló ti ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ OSOLO TV tó wà bẹ́ẹ̀. OSOLO TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.